ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí apá kejì kéèsì Nathaniel Hill àti Emmalinda Palomo tá à ń sọ tí Emmalinda Palomo tó kóṣẹ́ sí Nathaniel lórí pé Zoraida ó ń bá wọn ẹni ibi rìn pé ó ń bá wọn máfíà rìn pé kódà ó ti dáràn àwọn máfíà wọ́n fẹ́ pa gbogbo àwọn tí ó súnmọ́ tí ẹ bá ṣe pé Nathaniel náà gọ̀ ara ò tiẹ̀ fú rárá wípé ọ̀rọ̀ yìí ó rí bákan débi pé èèyàn wá bá ẹ ò mọ ẹni yẹn rí lórí ayélujára ń bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé òun jẹ́ tọ́tù òun ni ẹrú ikú kàtẹ́ẹ̀lì pé báyìí ara ò dẹ̀ lọ ẹ ò dẹ̀ wò pé kí ló lè fẹ́ kí ló lè jẹ́ kán ní kí n lọ pa ẹni tí mò ń fẹ́ wò tí ẹ rò pé wà tí ẹ jẹ́ ń fẹ́ra lẹ́nu kan lẹ́yìn ìgbà tí ó ti pa Zoraida ọkọ ẹ̀ Alberto àwọn ọmọ wọn ọkùnrin méjì ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún méje ó sì pa àwọn ajá àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọlọ́pàá ti wá ṣe ìwádìí wọ́n ti mọ ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹ̀ wá wọ́n ti rí pé Nathaniel ló dàbí ẹni pé ó wà ní ìdí ọ̀rọ̀ yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá Nathaniel àti Palomo wọ́n wá issue nǹkan tí wọ́n máa ń pè ní bolo be on the lookout ìyẹn já sí pé gbogbo àwọn ọlọ́pàá wọ́n ti fọ́n àwòrán wọn káàkiri orúkọ wọn káàkiri nọ́mbà ọkọ̀ wọn káàkiri gbogbo ọ̀nà tí wọ́n lè fi tètè wá wọn rí wọ́n ti fọ́n sí gbogbo àwọn ọlọ́pàá ní ìlú yẹn kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní wá wọn. àwọn ẹbí Palomo wá bẹ̀rẹ̀ sí wò pé Palomo ó ń tẹ̀lé Nathaniel ni wọ́n pé àwọn ọlọ́pàá ń wá yìí ṣé kìí ṣe pé ó ti fipá mú Palomo tó fẹ́ fi Palomo ṣe kinní tí ó fi di gẹrẹwu tí wọ́n bá fẹ́ yìnbọn fún un àbí tí àwọn ọlọ́pàá bá fẹ́ mú pé ṣé kìí ṣe pé ó ti fipá mú Palomo báyìí tẹ́lẹ̀ ń táwọn ọlọ́pàá náà kọ́kọ́ rò nìyẹn àmọ́ ńgbà tí ìwádìí ti wá fi hàn pé Palomo gangan lè kó ẹ̀dá òun gangan ló wà ń di ọ̀rọ̀ Palomo gangan ló kóṣẹ́ sí Nathaniel lórí Palomo gangan lọ̀daràn wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní wá wọn lẹ́yìn ìjọ́ kẹta tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣe mọ̀ pé September 17 2023 ni ó ṣẹlẹ̀ September 20 2023 bí ìkànnà àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti ta wọ́n lólobó pé ẹ máa fojú wá ẹni báyìí ẹ máa fojú wá ọkọ̀ báyìí bó ṣe rí ọkọ̀ Nathaniel nìyẹn náà bá bẹ̀rẹ̀ sí léra wọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí lé Nathaniel ò dúró ló bẹ̀rẹ̀ sí ní wàwàkuwà títí ó fi fọkọ̀ jáàmù ṣe ti rí ó fọkọ̀ jáàmù báyìí ọkọ̀ bá gbaná ibi tí ọkọ̀ ti gbaná ẹ̀rù ti gbà wọ́n ọlọ́pàá wọ́n bá ṣáà pé panápaná káwọn panápaná ó tiẹ̀ tó débẹ̀ ní tó ṣẹlẹ̀ báwọn ọlọ́pàá ṣe ní kí wọ́n súnmọ́ ọkọ̀ tó ń jóná àwọn panápaná wọ́n ti pe panápaná ò tí ì dé pé káwọn súnmọ́ káwọn du àwọn tó wà ní ọkọ̀ kí wọ́n fáwọn jáde pé bàbá ṣáà ti ẹ̀ṣẹ̀jọ́ wọn ò ṣànímọ̀ wò wọ́n kí wọ́n kú bọ́ ṣe fẹ́ súnmọ́ di ọkọ̀ yẹn báyìí wọ́n kọ̀ gbọ́rọ̀ òbọn ni páò àwọn ọlọ́pàá bá sá sẹ́yìn wọ́n sáré yọ ọ̀bọ̀n kí a ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ibi yẹn sì ti ń sáré dúra wọn pé kí ló ṣẹlẹ̀ ta ní yìnbọn wọ́n kàn tún gbọ́rọ̀ òbọn ẹlẹ́ẹ̀kejì ní nígbà wọ́n máa súnmọ́ di ọkọ̀ Nathaniel ó ti kọjú sí Palomo ó gbébọn fún ni ó tún wá gbébọn fúnra rẹ̀ lórí àwọn méjèèjì sá para wọn àwọn méjèèjì sájọ kú pọ̀ àwọn ọlọ́pàá bá wò pé kò sí ẹjọ́ mọ́ àwọn tá à ń lé wọ́n sá ti para wọn ní ìsìn àmọ́ síbẹ̀ wọ́n á sì máa ṣèwádìí lọ bó tiẹ̀ jẹ́ pẹ́jọ́ ti parí àwọn ọlọ́pàá yẹn lẹ́yìn bí ọdún kan tí wọ́n ti ń ṣèwádìí náà wá tó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ kí wọ́n tiẹ̀ lè ṣàlàyé fáwọn ẹbí àwọn Zoraida pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n rí gbogbo oríṣiríṣi mẹ́sẹ́ẹ̀jì tó fi ń kóṣẹ́ sí lórí kódà àwọn ìtàn fetí gbọ́ ṣe mọ̀ pé èèyàn lè pèèyàn kéèyàn lo àwọn ọmọ ẹ̀rọ kan tí ó jẹ́ kí ìṣe sọ̀rọ̀ sí èèyàn tí ó mọ̀ yí padà ó lo àwọn voice altering kìíní débi pé ọ̀tọ̀ lóhùn tí Nathaniel gbọ́ kò lè mọ̀ pé òun ló ń sọ̀rọ̀ wọ́n tún bá àkọsílẹ̀ ìwé tó kọ sí Zoraida wípé kó dẹ̀yìn lẹ́yìn Nathaniel gbogbo rédíò tí wọ́n lò nígbà tí Nathaniel lọ pa àwọn Zoraida wọ́n rí ìyẹn náà gbogbo bọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ gbogbo bọ́n ṣe ń sọ̀rọ̀ síra wọn gbogbo ẹ̀ ni wọ́n rí wọ́n tún rí CCTV tó ká ibi tí Nathaniel ti ń kóbọn nú ọkọ̀ ti ń kóbọn tó fẹ́ lọ fi ṣiṣẹ́ ẹbí yẹn kó tó ṣiṣẹ́ ẹbí yẹn
lẹ́nu kan àwọn ọlọ́pàá ṣàrí pé kéèsì yìí kìí ṣe pé bóyá kàtẹ́ẹ̀lì kan àbí pé bóyá máfíà kan, obìnrin tó ń jowú tó ní ètekéte ló ṣerú nǹkan báyìí o. Kò sí gáǹgì, kò sí ní kàtẹ́ẹ̀lì kankan, kò sẹ́gbẹ́ bí kankan, kò sẹ́gbẹ́ burúkú kankan ládùúgbò yẹn. Èèyàn kan ṣoṣo ló dá gbogbo wàhálà ilẹ̀. Ta ni ká wá bá wí? Ṣé Nathaniel ni tó léèyàn tó ń fẹ́ tó tún fẹ́ lòmíì níbi iṣẹ́? Ṣé Zoraida ni tó lọ́kọ ńlé tó lọ́mọ méjì tó tún nasẹ̀ àgẹ̀rẹ̀ síta? Ṣé Nathaniel ni ó gọ̀ débi pé kò lè rò pé ọ̀rọ̀ yìí ó rí bákan? Irú èèyàn wo lè mọ tìmí? Ara ò sọ fún pé wọ́n mọ̀ fẹ́ pààyàn rèé, kò rò. Pápá ń bá rí ẹ̀ Palomo obìnrin ó sì ní kì í ṣe pé kó pa Zoraida nìkan, ó pa ọkọ, ó tún pa àwọn ọmọ méjì, ọmọ ọdún 9, ọmọ ọdún 7, ó tún pa ajá, ó pa odidi ìdílé kan run lórí ẹni tẹ́ẹ̀kan ń bára yín sùn, tẹ́ẹ̀kan fẹ́ra yín tí èso ọkọ tó fẹ́ sílé, kì í sọkọ rẹ, ó tún jù ú lọ. Ó sì bímọ tiẹ̀ àtọmọ ọmọ pàápàá. Ẹ rí kó lágbára. Ẹ mọ̀ wò pé kí ló dé tọ́lọ́run fi sọ nínú Bíbélì pé nínú gbogbo ohun tóun dá nílé ayé òun kábàámọ̀ lórí èèyàn. Inú àwọn èèyàn jìn, àwọn èèyàn ò ní bẹ̀rù Ọlọ́run. Òun rèé ò gbáyé, Nathaniel gan ò gbáyé, ó sì pa gbogbo ìdílé kan run. Kí wá ń kókó? Kí ń kókó? Ó kàn dẹ́mi àwọn ọmọ ọlọ́mọ légbodò. Èèyàn 6 wọ́n sì lọ sí i lórí pé àyànlè. Èèyàn 6, ajá 3 lórí pé àyànlè. Kọ́lọ́run fọ̀run kẹ́ àwọn ọmọ ọlọ́mọ. Kọ́lọ́run fọ̀run kẹ́ ẹbí Zoraida. Ẹ rí kó ga? Kí lẹ rò? Ẹ jẹ́ ń gbọ́. Kéèsì pọ̀, mo ti gbọ́, mo ti rí. Gbọ́ kéèsì mi bá ẹ̀rọ Ọlọ́run ó sì bá yín. Eléyìí ó ṣe mí lára bákan. Màá tún kàn sí yín láìpẹ́. Ire o.